bí a bá ń sọkún a máa ríran. Lóòótọ́ omijé lè dojú ẹni, lóòótọ́ ìsúdẹ̀dẹ̀ ìbànújẹ́ lè bo ọkàn ẹni mọ́lẹ̀. Àní bí a bá ń sọkún a máa ríran. Lótìtọ́ àti òdodo, àyíká àti agbègbè kò wọni láti gbé. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ló ti dórí àwọn ènìyàn kodò. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tá ò lérò tó ń gbomi lójú ẹni. Wàhálà lọ́tùn, wàhálà lósì. Ọrọ̀ ajé, àìnífọ̀kànbalẹ̀, ètò ààbò. Bẹ́ẹ̀ pẹ̀lú ìdágìrì nílé, ìdágìrì lóde. Síbẹ̀síbẹ̀, àní bí a bá ń sọkún a máa ríran. Ọ̀pọ̀lọpọ̀ ló ti torí àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó yín wọn ká. Á jẹ, á mu, á ná, á lò. Àìnífọ̀kànbalẹ̀ tó yín ni káàkiri lórílẹ̀‐èdè àti gbòṣèlú tí ò gún régé. Ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ pẹ̀yìndà kúrò nínú Ọlọ́run. Àwọn kan ò tí ì pẹ̀yìndà tán, ṣùgbọ́n wọ́n ti mú ayé mọ́ ìrìn àjò ìgbàlà. Bí a bá ń sọkún a máa ríran. Bí a bá ń sọkún a máa ríran. Ọlọ́run mọ̀ pé àyíká ò dùn gbé. Ó mọ̀ pé sànmọ́nì ńlá tí ń rí. Olódùmarè kúkú mọ̀ pé bí nǹkan ti rí kò fini lọ́kàn balẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àní bí a bá ń sọkún a máa ríran. Ọlọ́run ò retí nírú àsìkò tí nǹkan bàjẹ́ yìí kí ìwọ náà bàjẹ́ o. Tó bá bàjẹ́, tí ayé náà bàjẹ́, ìbàjẹ́ di méjì. Ìbàjẹ́ méjì kì í mú títọ́ wá. Àìtọ́ méjì kì í mú títọ́ wá. Ayé bàjẹ́, agbègbè òdùgbé. Ayé mú ìbànújẹ́ bá ọkàn ènìyàn. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi, mo fẹ́ rọ̀ kó dúró nínú Olúwa. Mo fẹ́ rọ̀ kó dúró nínú Jésù. Tó o bá dúró nínú Jésù, tó dìdàkudà báyé ṣe dìdàkudà, tí ìwọ ò kí aṣọ ìgbàgbọ́ rẹ wọnú omi bí ayé ṣe wọnú omi ìgbé lọ, Ọlọ́run ṣetán láti gbọ́. Yóò kó ọ yọ, yóò sì ṣe ọ̀nà àbáyọ fún ọ. Bí a bá ń sọkún a máa ríran o. Jésù Kristi nìkan ni ọ̀nà àbáyọ kúrò nínú ìdánwò tó yí wa ká ní ìran yìí.